Irú èèyàn wo ni Ọ̀gbẹ́ni Rauf Arẹ́gbẹ́ṣọlá jẹ́ nílẹ̀ Yorùbá? Irú ẹ̀dá wo ni Ọ̀gbẹ́ni Rauf Arẹ́gbẹ́ṣọlá jẹ́ nípínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n ti bí? Irú ẹ̀dá wo ni Rauf Arẹ́gbẹ́ṣọlá jẹ́ nílùú Ọ̀yọ́? Irú ẹ̀dá wo ni? Àní irú ẹ̀dá wo ni Rauf Arẹ́gbẹ́ṣọlá? Irú ẹ̀dá wo ni wọ́n jẹ́? Aláàjì, inú mi dùn láti wà pẹ̀lú yín gẹ́gẹ́ bá a ṣe ń tẹ̀síwájú nínú àwọn ètò tá à ń ṣe. Kí lẹ lè sọ fún wa nípa immigration office bó ṣe dọ́yọ̀ ní ṣókí, pàápàá jùlọ ìtẹ̀síwájú tó wá wà ńbẹ̀? Immigration office yìí ètò ti wà lórí ẹ̀ láti bí ọdún mọ́kànlá sẹ́yìn ìfòkù tó di pé àwọn Ọ̀gbẹ́ni Arẹ́gbẹ́ṣọlá débẹ̀. Wọn bàbá wa Bishop Ládìgbò ọmọ ọlọ́wà kan wà tó jẹ́ ọ̀gá nọ́mbà 2 fún immigration Nàìjíríà nígbà náà. Àwọn níbi ọdún bíi mọ́kànlá sí mẹ́wàá sẹ́yìn ọmọ ọlọ́wà yìí tí wọ́n jọ̀gà ọlọ́mọ balẹ̀ wọn jẹ́ tí wọn ò sí láyé mọ́ kó bá ní tún àyè wọn sí. Àwọn ni wọ́n sáré ìgbà tí ìjọba àgbà náà tí wọ́n ń dá passport lẹ̀. Àsìkò bí ọdún bíi mọ́kànlá méjìlá ni wọ́n ti kọ́ àyè yìí lẹ̀, wọ́n ti ṣètò rẹ̀ sílẹ̀ ní ìrètí pé wọ́n sì ẹ̀jẹ̀ ti wà, gbogbo wáyà ti wà, wọ́n ti kún, wọ́n wá wà abandon for almost 7 years. Tí wọ́n lè ṣe nǹkan tí kan wọ́n lè bẹ́ẹ̀. ṣe, igbó ti kún gbogbo bí, kódà wọ́n tún ti loot gbogbo wáyárìn ní o, everything ti mẹ́nu lé ní wọ́n ta ọ̀pọ̀lọpọ̀ olè tó ti jí. But to God be the glory, ìgbà tó Ọ̀gbẹ́ni Arẹ́gbẹ́ṣọlá wá di mínísítà ní bàbá wa Aláàfin kú bàbá yìí Adéyẹmí kẹta ní wọn ní Ike Ogun ọ̀rẹ́ rẹ̀ mà ló di mínísítà yìí. Former governor Ọ̀ṣun Ọ̀ṣun state kí ni iṣẹ́ tó ṣe àpò ni mo ti dá a lẹ̀. Ìtàn náà sọ fún mi ni pé iṣẹ́ lọ lórí ẹ̀. Níjọ́ tí wọ́n wà bẹ̀rẹ̀ iṣẹ́ làwọn ọ̀tá ìlú wa ní a bá gbé Sùmọ̀mí dé, Arẹ́gbẹ́ bá post àwọn èèyàn wáyé ní a bá ní ejò bíi 7 là ń pàdé lójú ọ̀nà bàtà wọ̀ bí ejò 7. Bàbá láìsí èṣù. mínísítà wa pè pé ejò 7 bò, àwa wáyìn àti ọmọ àti bàbá wa Bishop Ládìgbò àti Honorable Hakeem Skimẹ̀ àwa wáyìn, àwa rìkọ́ọ̀dù bí àwa fi ránṣẹ́ sí Minister of Interior nígbà náà Ọ̀gbẹ́ni Arẹ́gbẹ́ṣọlá pé ejò 7 ọ̀hún àwọn òrejò wọn ni ká clear àgbo wọn ni kí ni mo fẹ́ mú ní tí mo fẹ́ ní pé dàpọ̀ ràn mí lọ́wọ́ láti kí ọjọ́ pé ibi ọ̀jẹ́ ètí yóò máa jẹ́ lílo Ìbàdàn kò ti kún tọ̀pọ̀lọpọ̀ ojókòó kẹrin Bẹ́ẹ̀ni. fámíà bẹ́ẹ̀ ni àwọn ò lo àǹfààní agbára tó lọ bá fáwọn wọ́n sì gudugudu 7 ẹ̀rọ torí mo lọ sí Àbújá tí ó tó ìgbà 9 lórí ọ̀rọ̀ kí pásítọ̀tì yóò ṣe é ṣe. Mo sì fún bàbá wa Bishop Ládìgbò Lábọ̀. àti bàbá wa Aláàfin Gẹ́gẹ́ bíi pé wọ́n ń ṣe é bọ̀ gẹ́gẹ́ bí tẹ́lẹ̀. wọ́n ti ń bá a bọ̀ tẹ́lẹ̀ kìí ṣe tó fa bí gbogbo ti panápaná jẹ́ pé alábẹ̀rẹ̀ foundation immigration bí kò bọ̀ bẹ̀rẹ̀ foundation immigration. Àwọn bàbá yẹn ni wọ́n Àwọn ti bẹ̀rẹ̀ rẹ̀ tí Ọ̀yọ́ metro tí wọ́n ti ń bẹ́ ètò yẹn bọ̀ àmọ́ ti wà abandon nítorí àìlẹ́ni ní Mùsàn kámú kíkan. Àmọ́ ń jọ́ tí Arẹ́gbẹ́ débẹ̀ tó di Minister of Interior èmi náà wá ní ibi táwọn bàbá mi pàṣẹ dé lọ́wọ́ àfi ní gbogbo irinṣẹ́ pátá tí wọ́n ti gbé wá Ọ̀gbẹ́ni ló wá gbé irinṣẹ́ tuntun mi. Ọ̀yọ́ Aláàfin Ọ̀yọ́ metro wá kí sáwọn jàǹkàjàǹkàn lú Idris Adéoyè Honorable Skimẹ̀ Akíntúndé àti bẹ́ẹ̀ lọ wọ́n wá ké sí wọn pé ó kó sùn kan sí méjì tí a sì kíní yìí o ẹ má jẹ́ àdílé rẹ o gbogbo lufas tí àwọn ọlọ́run sí èèyàn ti bàjẹ́ tíjọba àpapọ̀ ti ṣe bẹ́ẹ̀ kámọ́ bá tún wá múyùn lọ ọ̀dọ̀ àpapọ̀ ni ó tún wá dílé rẹ̀. Bàbá wa Bishop Ládìgbò àti Ọ̀yọ́ metro wọ́n wá dá ògbówó ní wọ́n dájọ́. Bàbá wa Jíbọ́lá Àfọ̀njá wọ́n láwọn ó fún bẹ́ẹ̀ ni wọ́n láwọn ó fún wọ́n fún PCO ìgbà náà wọ́n fún ní odidi ilé àti bẹ́ẹ̀dì gbogbo ẹ̀ ní wọ́n fún wọn ni àwọn náà gbìyànjú láti ṣe ìrànlọ́wọ́. Èmi náà wá ṣàdéhùn kájọ́ náà pé ṣẹ́ẹ̀dì táwọn yóò ti máa jókòó àti tọ́lẹ̀tì méjèèjì ó wá náà ní 8 million jọ náà. Bàbá Jíbọ́lá Àfọ̀njá wá ní àwọn rí èèyàn méjì kan tó fún àwọn lówó
nínú 8 million tó ọlọ́ọ̀ná wọ́n ní ẹnjìnìà Amadu fún wa ní 1 million àti bàbá Ace Ace tó wà ní Owódé òun náà fún wọn ní 500,000 wọ́n wá jẹ́ 1.5 million ní bàbá Ajíbọ́lá Àfàjà wọ́n wà láàyè mímọ́ lónìí wọ́n wá ní igi owó tèmi náà fún 1.5 million yìí ràn ọ́ lọ́wọ́ àmọ́ àtó fún mi rèé o kì í ṣe mi o torí wọ́n ti rìtáyà àmọ́ nù ilé tí wọ́n máa gbé tó fún wọn gbogbo the remaining 6.5 million yòókù àpò mi ni tó ti jáde so mọ́sálásí tó wà níbí náà èmi náà kọ́ fún Ọlọ́run chapel tó wà níbí mo wá tó wí fún Ace náà wá kọ́ fún 250,000 àtàwọn díẹ̀ jà Christian náà fi ń kọ́ chapel tó wà níbí àmọ́ tí ń jẹ́ ìbànújẹ́ lọ́wọ́lọ́wọ́ yìí ni pé production Iléṣà tí a jọ dá alẹ́ ìjọ kan náà òkè ní lọ tọ̀ yóò lo òkè kí ni òjò lo òkè o ní pé production machine kò sí fún Tọ̀yọ́. Ẹ má bínú Alhaji o torí pé kì í ṣe pé torí pé mo jọmọ Ọ̀yọ́ mo ti wá látẹ̀kọ̀rí tí mo ti wá renew passport. nígbà àwọn ètí ìgbé production machine kó Ìbàdàn wọ́n ti wá gbé production machine lọ Àbújá. mo jẹ́ kí n rí passport mi gbà níjọ́ kẹta. téèyàn bá ti dọ́yọ̀ tẹ́lẹ̀ ọjọ́ kejì náà ni ó gba passport síjọ́ kẹta ọpẹ́ tán ọ̀sẹ̀ kan àmọ́ lọ́wọ́lọ́wọ́ ní ìsìn àwọn ọmọ Ọ̀yọ́ wa tó wá pèfà àwọn ọkọ̀ rí sẹ́kọ̀ọ́. èmi náà ń wò àmọ́ ìjọba àpapọ̀ ìrànlọ́wọ́ tá a nídìí lọ́wọ́ ìjọba àpapọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí kò ní pé mínísítà interior yìí ń try o àmọ́ lẹ́nu ìgbà tí wọ́n gbé production kúrò ní Ìbàdàn ìfàsẹ́yìn ti dé bá ó dé bọ́nà mẹ́fà Ọ̀yọ́ nìkan kọ́ Ìbàdàn production machine Ìbàdàn ní Èkìtì Ìbàdàn Ìlọrin Ọ̀yọ́ àti agbègbè kan ní. gbogbo ètò ẹ ti kálẹ̀ náà tí àtàǹpàkò bá ti ní ìṣòro gbogbo ìṣòro tó ti wá dé Ìbàdàn tẹ́ bá ti wá ṣe capturing ní Ọ̀yọ́ àwa àṣẹ máa retí ẹ̀ l'Àbújá production machine yìí àwa gbọ́ ìjọba àpapọ̀ nìkan náà kọ́ lọ́fà o àwọn òṣìṣẹ́ náà fà torí pé àwọn tí wọ́n bá ṣe program ṣẹ̀pá àwọn tó bá wá tí a bá wá sí capturing direct àwọn tí wọ́n bá ṣe ní online wọn ò máa dá wọn lóhùn èyí ò ní ìjọba àpapọ̀ wà gbé ètò monitoring dìde ẹni tó bá tí wọ́n mọ̀ monitor wọn kí ẹ ṣe pé federal government ò fi ṣèkà ó jẹ́ pé tá a bá tá a tọ̀ wọ́n rí i pé àwọn tí wọ́n bá bu ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì lówó nù wọn ni wọ́n ń yasẹ́ wọn wọ́n wá rí i pé àwọn tó bá ṣe online wọn ò ti máa dáná lóhùn àwọn ẹni wọ́n wá petition lọ Àbújá. láwọn ẹ̀ka abitẹ́ sọ ní o àwọn ẹ̀ka abitẹ́ sọ orí lọ́yọ̀ọ́ mo lè Ọ̀yọ́kọ́ orí wọn mọ̀ pé sẹ́yìn gan ni mi ti fi dá mi lóhùn mo sì tó ráwọn èèyàn tó fẹ́ lè gbé production sí ń bẹ lọ́yọ̀ọ́ kíjọba àpapọ̀ ó dákun wọ́n mọ̀ pàkínní irun káwọn tí wọ́n sì jẹ́ olóṣèlú wa náà mọ̀ yìí oògùn tàwa kan tá à ń retí ẹ̀san lọ́dọ̀ Ọlọ́run táwọn èèyàn bá ti ń jàǹfààní ń bẹ á máa gba aládàá nílẹ̀. bàbá mo kọ́kọ́ kí yín ná ẹ kú iṣẹ́ mo ní sun yín kò ní rẹ̀ yín gbogbo àwọn ìgbìyànjú yín yìí àtàwọn nǹkan tí ẹ ń ṣe yìí pàápàá jùlọ fún ìlú Ọ̀yọ́ tàbí kí n sọ pé fúnlẹ̀ Yorùbá kí n tún sọ pé fún ìpínlẹ̀ Ọ̀yọ́ àwọn nǹkan tẹ̀ ń ṣe yìí bàbá gẹ́gẹ́ bí nǹkan ṣé kì í ṣe ìṣèpẹ́ ẹ ní àfojúsùn kankan. mo láfojúsùn lọ́dọ̀ Ọlọ́run lọ́dọ̀ Ọlọ́run ẹni bá fẹ́ràn ìlú bàbá rẹ̀ àdéhùn dáadáa tọ́lọ́ lòun sì fún láyé ní sàárè àtàlìkí àmọ́ ní tájẹ̀tì mi àmọ́ pé mo fẹ́ dìbò mi ò dìbò sílù kankan sọ̀nà rẹ́bù. nípa ọ̀rọ̀ àǹfààní mi. mo ti ń wò bẹ́ẹ̀ náà ṣùgbọ́n àwọn nǹkan yìí torí pé àwòkọ́ṣe rere lẹ jẹ́ ìjọ tí mo ti ń ṣe béèrè lórí ọ̀rọ̀ yìí gan ẹnìkan fi yín wé bàbá IDS Àfọ̀njá. mẹ́ńtọ̀ mi náà nìyà torí bàbá IDS Àfọ̀njá àti bàbá mi Imran àwọn ní ọ̀rẹ́ tímọ́tímọ́ tí wọ́n jọ gbé tí wọ́n jọ mu tí wọ́n jọ ṣe wọ́n sì jọ ṣe ọ̀rẹ́ fún odidi 50 ọdún nígbà bàbá mi ò wá sí láyé mọ́ àwọn wá fi mí rìpléṣì bàbá àwọn tí wọ́n fi wá kú kò sí nǹkan kan tẹ́ bá wo skul mi lónìí 6 classrooms àwọn nìkan ni wọ́n kọ́ classroom àti rájí sí skul mi. bàbá yìí páànù ti bẹ lórí mọ́ṣáláṣí páànù tá a tún ilé wọn níbẹ̀ mọ́ṣáláṣí wa lórí awó
bàbá Ajíbọ́lá Àfọ̀njá mẹ́ńtọ̀ mi náà. Inú mi dùn gan. Bàtà tí wọ́n bọ́ọ̀lẹ̀ ṣòro fún mi láti tẹ̀sẹ̀ bọ́. Ọlọ́run bá wa gbé. Ẹgbìyànjú gan. Wọ́n fi yín wé wọn ni o. Èmi náà dẹ̀ máa ń sọ dáadáa nípa wọn. Nínú comment táwọn èèyàn wá comment ń bí ọ̀rọ̀ wọn kan tí mo sọ pé nígbà mo ní sáà lè rírú bàbá yẹn mọ́ wá ní irú ọlọ́ọ̀bá ni ò sí o, irú èèyàn pọ̀ lọ wọ́n wá mention yìí, èmi ò dẹ̀ tí mọ̀ yìí. Ọlọ́run ṣàánú. Mo dúpẹ́ lọ́wọ́ yín náà pé mo mọ ojú yìí lénìí. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ bàbá ìmáàmù Ògbómọ̀ṣọ́ tí wọ́n sẹ́ndì nọ́mbà mi sí. Kódà gbọ́n àwọn fọ́fẹ́ sẹ́ndì wọn ní ẹjẹ́ ìfọ̀yọ́ hàn Ọ̀yọ́. Gbólò yẹn wọ́n ní ọ̀dà ọ̀tẹ̀ bá pàdé o, ẹ má lu Ọ̀yọ́ fún mi, èmi torí mo fi Ọ̀yọ́ hàn. Tí a mọ̀ pé torí pé gbàtà fi wà láńgíkà lọ́dọ̀ ìyá ọ̀dọ̀ ọmọ ojú lárí kọ́lọ́njálì kí a mọ̀ dáa fún àkọ́kọ́ yàdọ̀ wọn náà tá a fà wọn lálẹ́ tí mà yí pé ara alẹ́ lọ́wọ́ ajá. Alájì, nǹkan kan dùn mọ́ mi bí ìgbà tí mo débí mo rí i pé standby mechanic mo wà níbí. Bẹ́ẹ̀ni. Mo wá tún rí i pé solar wà níbẹ̀. Bẹ́ẹ̀ni. Tí mo fi ọ́fíìsì tí mo fi jáde mo rí i pé èsì òkú. Bẹ́ẹ̀ni. So ìgbà tí gbogbo àwọn ètò yìí wá rí báyìí ṣé àtọwọ́ yín náà ni. No, tí ẹ bá sì ti yan gbọ́dọ̀ sí o. Ẹni tó jẹ́ Minister of Interior then Ọ̀gbẹ́ni Arẹ́gbẹ́ṣọlá àwọn ni wọ́n ṣe mẹ̀kánò. Ṣé wá rí continuity ni mo fi ń kí mínísítà tuntun wà ń bẹ̀ lọ́ọ́lọ́ yìí torí ibi tárẹ́gbẹ́ bá dé lòun tẹ̀lé mẹ̀kánò yìí Arẹ́gbẹ́ṣọlá ló gbé wá torí pé dísù 24 hours nígbà tí ò sí náà 24 hours so àwọn ọmọ Ọ̀yọ́ kọ̀ọ̀kan dìde bí àwọn ọmọ Ajísáfẹ́ wọ́n dìde dáadáa wọ́n dìde àwọn ọmọ àbá àwọn oríṣiríṣi ọmọ Ọ̀yọ́ dìde láti ṣe dáadáa àmọ́ ìjọba Tinubu mínísítà yìí àwọn ni wọ́n ṣe sólà tó fi jẹ́ pé 24 hours tí gbogbo ọmọ Ọ̀yọ́ ọ̀dọ́ wa yìí lọ yájú nílẹ̀ Yorùbá tí gbogbo ọmọ Ọ̀yọ́ aláàfin wọn tún dààmú lọ bùnmí. Mo rò pé gbogbo yín náà ilẹ̀ ti gbọ́n gẹ́gẹ́ bí ìlérí tí mo ṣe gbogbo ẹ̀yọ́ ọmọ Ọ̀yọ́ àtẹ̀yọ́ ọmọ Yorùbá pé mi ò wà láàjì igi òkú kan yín sì fojú kan ọ̀bá gbogbo àwọn kan tí wọ́n dẹ̀ sọ nípa wọn yín mójú ara mi débẹ̀ mo mójú ara mi débẹ̀ ṣùgbọ́n pẹ̀lú ìdí kan àbí kejì kò ní jẹ́ kí n láǹfààní àti sọ ilé iṣẹ́ yẹn ṣùgbọ́n mo ń sọ fún yín pé bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ mo wà ní àbá immigration office ní Ọ̀yọ́ ní òkè àpètìpètì nǹkan tó kàn wájú náà ni pé mo kọ́kọ́ fẹ́ kẹ́ ẹ mọ̀ pé no network failure òun ṣe pé iná kò sí nẹ́tíwọ́ọ̀kì kò sí kọ́kọ́ sí yẹn mọ́ a ní láti gbárùkù ti bíbà yìí bá ṣe máa ń lọ patronize Òṣogbo a máa ń lọ patronize Ìlọrin báyìí lẹ́nu yìí nǹkan táwọn wá lọ sí Sókótó ó wà lápò Sókótó wa ẹ jẹ́ ká gbìyànjú ẹ jẹ́ ká gbé bíbà yìí lárugẹ ẹ jẹ́ ká gbé lárugẹ kò fẹ́ rí new passport ẹni o kò fẹ́ ṣẹ̀ṣẹ̀ new passport ni o mò ń ṣèlérí fún ẹ inú mi dùn tí máa sọ nǹkan sìn kò sí kankan tó bò ẹ máa drop comment section àwọn tí wọ́n lè tí wọ́n ti wá ṣe nǹkan bí wọ́n lè sọ púpọ̀ nípa nǹkan tí mò ń sọ yìí so ẹ jẹ́ ká gbárùkù ti gbogbo ẹ̀yin ọmọ Ọ̀yọ́ even àwọn Ìbàdàn gan lè wá ṣe ń bí torí pé kì í ṣe kó ti wà busy débi pé bóyá wọn á máa pé ẹ wá lónìí ẹ wá lọ́la tán bá wá sọ fún ẹ pé ọ̀la ló máa rí gbà ọ̀la náà ló máa rí gbà tán bá lọ́tọ̀ọ̀la ni ọ̀tọ̀ọ̀la náà ló máa rí gbà ẹ jẹ́ ká gbárùkù ti Nigeria Immigration Service ó sì wà ní Ọ̀yọ́ Aláàfin ní òkè apitipiti ẹ gọ́gọ́ ẹ máa rí ó máa gbé jáde tó dẹ̀ pé iṣẹ́ tán bá ṣe fún yín bẹ̀ ẹ gbàgbé so kò sí pé bóyá nẹ́tíwọ́ọ̀kì ní stop wa kò sí nọ́mbà tẹ wáyé o kò sí kíní kan tàbí pé wọ́n máa fi owó dísù pé bí dísù ṣe wá wọ́n yìí o àwa bá yín fi kankan kún wọn ṣe èèyàn bẹ́ẹ̀ èmi gangan ti ṣe ń bẹ̀ mo ti renew passport mi ń bẹ̀ mo dẹ̀ mọ̀ bó ṣe jáde àbígbà tí àwọn àyà passport wait and get so ẹ jẹ́ ká patronize wọn ẹ jẹ́ ká rí wípé agbárùkù títí wá ń ti wá àwa lá ní nǹkan wá bọ́n ṣe máa ń pẹ́ ti ìgbà kan wá ní ẹlẹ́rọ àmì tiwa ń tiwa ẹlẹ́rọ àmì jèjì so ẹjọ́ nítorí Ọlọ́run Ọ̀yọ́ agbègbè ẹ gbogbo ọmọ Yorùbá lápapọ̀ ẹ patronize wọn lónìí ẹ fẹ́ rí ní ẹ fẹ́ ṣe ní passport Alájì gbogbo Ọ̀yọ́ ń dúpẹ́ lọ́wọ́ yín o ọ̀dọ̀ ẹ̀mí wọn wá gbọ́dọ̀ bá ń gbàgbé láti dúpẹ́ lọ́wọ́ Ọ̀gbẹ́ni Abdulrauf Adésọjí Arẹ́gbẹ́ṣọlá tí wọ́n gbé nǹkan gbàǹkọ̀gbì mẹ́tẹ̀ẹ̀ta nǹkan wọn tiẹ̀ ti wá tóbi níwájú mi báyìí gbàǹkọ̀gbì mẹ́tẹ̀ẹ̀ta wọ́n sọ fún mi wọ́n ní sẹ́yìn ti dúró tì mí bí ọmọ ní ẹ bá ń sọ fọ́lọ́ tẹ́yìn náà bá wá béèrè nǹkan tẹ́ ẹ̀ béèrè kọ́ńtáàtì lọ́wọ́ mi rí àmì náà gbọ́dọ̀ kùnà láti fi nǹkan yín lẹ́yìn Alájì ẹ̀yin náà ṣe o. gbogbo àwọn nǹkan tẹ̀ ń ṣe yìí ṣé bàbá wa Aláàfin kábíyèsí kú bàbá yẹyẹ tó ní ọba Adébọ́lá Akeem Adé ṣé wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú yín. ṣe rí àtúbọ̀dọ̀ tọ́lọ́lọ́run tó gbà wọn nǹkan míì tuntun míì wọ̀ lánàá òde. à ń sọ̀rọ̀ ní òní ọjọ́ kẹjọ oṣù kẹfà ṣé mo gbà oṣù kẹfà là ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ni ẹ wá ń sọ fún mi pé ní. nǹkan ńlá tuntun míì tó wọ̀ yọ nípasẹ̀ ọmọ yín tí ń bá yín sọ̀rọ̀
ní federal náà wọ Ọ̀yọ́ lánàá tó yẹ pé bàbá Aláàfin fi gbogbo ara àti tẹ̀mítẹ̀mí ṣàdúrà gbogbo nǹkan yìí ní tí wọ́n bá ń lẹ̀ tí bàbá wọn ṣe ni wọ́n ń tẹ̀lé lára mi ni bàbá yẹn wá lẹ́sìn ní ọmọ òní bá pèlè bàbá rẹ̀ kó tó kábíyèsí ikú bàbá yìí àwọn náà ní táwọn rí tí bàbá Aláàfin ṣe àṣẹ tó jẹ́ wọ́n fẹ́ràn àgbẹ̀ ogun ni àwọn náà dúró tẹ̀mítẹ̀mí progressive king lèmi pè wọ́n torí pé wọ́n wá láti wá talẹ̀ wọ́n wá láti wá sí ìrìnàjò ìdàgbàsókè lọ ẹni bá ti lẹ́mìí ìdàgbàsókè ìlú Ọ̀yọ́ àwọn náà ṣetán láti gbárùkù tì. ló kọ bàbá wa Àgé-Ògún àdúpẹ́ lọ́wọ́ bàbá kábíyèsí ikú bàbá yèyé torí tó yẹ kí n dọ́gbọ́n béèrè ni pé njọ́ tí mo láǹfààní àti lọ fíṣítì bàbá wọ́n ṣàdúrà fún yín tó pọ̀ ẹ̀ síbẹ̀ o ìṣẹ̀dá yín wà ń bẹ̀ lọ́kọ̀ ẹ̀ pé mi láǹfààní àti rìkọ́ọ̀dù ìjọ náà so inú mi dùn gan kábíyèsí ẹ̀mí yóò gùn ní bàjẹ́ fẹ́yìn lọ èmi kàn ń lo àǹfààní gẹ́gẹ́ bí ọmọ Ọ̀yọ́ Aláàfin gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé ojúlówó Ọ̀yọ́ ni mí àwọn mọ̀ye èèyàn ló ní àǹfààní ju tí Alhaji Àgé-Ògún yìí tí wọ́n ní lọ tí wọ́n lò fún ìlú Ọ̀yọ́ tí wọ́n lò fúnlẹ̀ Yorùbá àmọye àwọn èèyàn ni wọ́n wà nípò agbára bóyá mínísítà ló wà ní tó jọmọ Ọ̀yọ́ bóyá sẹ́nítọ̀ ni ọ́ bóyá house of rep bóyá state rep àìmọye àwọn èèyàn tó lágbára bẹ́ẹ̀ tó sì pé kì í ṣe pé àwọn tọ́rọ́ kọ́bọ̀ tẹ̀ ń fún aráàlú yìí ó dáa bẹ́ẹ̀ ń tóótọ́ torí Yorùbá ní tẹ́bí bá ti kú òun ìṣẹ́bùṣe ṣùgbọ́n gbogbo orí kọ̀ọ̀kan tó bá ń ṣiṣẹ́ láwọn ibi tá a touch láwọn nǹkan tó ṣẹlẹ̀ yìí látọ̀ bàbá wa Imam Àgé-Ògún gbogbo orí kọ̀ọ̀kan tó ń ṣiṣẹ́ ńbẹ̀ tó gba sálárì tó fi ń bọ́ ẹbí ẹ̀ kò ní ṣépè o àwọn nǹkan yìí ló wúlò fún wa jù àwọn nǹkan tó lákọsílẹ̀ tí kì í ṣe pé ẹyọ ẹnìkan ó ní níṣe o àwọn Yorùbá wọn ní tatambílẹ̀ ẹyọ kan òní máa dá la ọ̀nà ẹ wo ẹgbẹ̀rún mọ́tò tí ó gbà mí wọ́n ń ṣe gbogbo àwọn nǹkan yìí ọlá àwọn òwà tó dínkù ọ̀rọ̀ wọn dàbí ìgbà tí wọ́n gbé fìtílà kalẹ̀ táwọn èèyàn wà ń taná lára rẹ̀ yóò mọ gbà yìí ní torí wọ́n mọ ilé lágbájá láti lọ́ọ́ taná ilé ìtàmọ̀dé láti lọ́ọ́ taná èmi kàn fà àkókò ìrọ̀ gbogbo ẹ̀yin alágbára ẹ̀yin tẹ́ wà nípò àtẹ̀yin tẹ́ tọ́lọ̀ ń bùn jẹ tó sẹ́kù ẹ̀yin náà bá wa gbìyànjú àwọn ẹgbẹ́ kan Ọ̀yọ́ Lolawa Ladies Club àwọn náà gbìyànjú bàtà débí ara wọn àgbọnra jẹ àwa kò sí nǹkan kan tó kéré kò sí nǹkan kan tí wọn ò lè ṣe tó lè contribute sílẹ̀ Yorùbá ẹ jẹ́ kí ìlú wa ẹ jẹ́ kó jẹ wá lógún o ẹ jẹ́ kí ìlú wa ẹ jẹ́ kó jẹ wá lógún àdéhùn tèmi bá yín ṣe gẹ́gẹ́ bí ọmọ Ọ̀yọ́ Aláàfin pé gbogbo ń tà sọ yìí màá rìnrìn àjò rẹ̀ ni mo ti rìn yìí o ó kù sọ́wọ́ rẹ̀ ó kù sọ́wọ́ rẹ̀ n tó lè fi ran immigration office yìí lọ́wọ́ iná ni pé kí wọn náà patronize wọn kó o dẹ̀ máa sọ bàbá wa Aláàfin kú bàbá yìí lánàá wọn wá sí passport níjẹta wọn sí passport so ti ya ẹlẹ́rù ní sàmọ́ gbé bí ó ti wù ó wọ́n ní bàbá wa rí ní o passport wọn níbí ìbáyìí náà ni so ẹlẹ́rù ẹ jẹ́ ká pariwo fún gbogbo àwọn èèyàn wa. gẹ́gẹ́ bí ìlérí tí mo ṣe fún gbogbo ọmọ Ọ̀yọ́ mo rò pé tèrè nípa ọ̀rọ̀ immigration office I thank God ìgbà tí mo sọ̀rọ̀ Mẹ́kà ń jọ́sí pé àwọn kan pè mí wọ́n ní ṣé mo ní passport mo ti lọ sí hajj àwọn kan bẹ̀rẹ̀ sí ní bú mi pé mo ní ìgbéraga àwọn kan ní ànábì náà gba sàárà wọ́n ti wá pé mi kì í ṣànábì ìròrí mi náà ni wípé mi ò yó bọ́tẹ́ bí ò pa mí inú pillars Islam is 5 pillars number 5 ni ọ̀rọ̀ hajj wa mi ò tí ì sọ sí di mẹ́rin yẹn ebi bí ilé pé 15 million abẹ́lò náà fi lọ sí Mẹ́kà tán bá pín ní 2 million fáwọn kọ̀ọ̀kan àwọn èèyàn náà lè dolówó láti bẹ̀ a gbọ́dọ̀ má ṣe bí àwọn olóṣèlú wa wọ́n lè lọ rẹ ẹ̀rọ 50 ní ìsìnkú wọn máa ha fáwọn èèyàn ẹlòmíì ò ní ìdí ẹ̀rọ ṣùgbọ́n nǹkan tó ní ìdí wípé kódà kò ní ìdí kẹ owó tẹ́ fi rẹ̀ ẹ̀rọ yẹn ti pọ̀ jù ẹlòmíì kan ní ìdí kẹ fún ní bíi just 50,000 naira ó kàn lọ ra crate minerals kẹ̀dẹ̀ fún lówó sí tí ó mọ̀ fi ra ice block kódà ọ̀rọ̀ rẹ̀ jẹ́ mọ́ fíríjì yóò dẹ̀ mọ́ tí yóò mọ̀ jẹun ìwọ̀nba tó kú fákù tí ó lò láyé inú rọrùn ní tìlú yùkẹ́ ní kọ́sẹ̀ máa fa ẹ̀rọ lọ lórí ata 20 naira 30 naira ẹ ṣe máa bẹ̀rẹ̀ tí kálukú fẹ́ kẹ́ tó máa ṣe fún ibẹ̀ yẹn kọ́ ni mò ń lọ ibi tí mò ń lọ ni wípé àwọn kan wọ díẹ̀ mi wá nígbà tí mo ṣe fídíò àkọ́kọ́ tí mo ṣe fún bàbá Imam Àgé-Ògún lórí ibi ààyè security yẹn wọ́n wá ní pé kí n connect àwọn ọmọ bàbá Àgé-Ògún pé àwọn fẹ́ support project tí wọ́n ń ṣe àwọn project pọ̀ tó ń ṣe lọ́wọ́ àwọn fẹ́ support wọn bá pè bàbá báyìí kàṣà báyìí kàn wò di o àwọn kan láwọn fẹ́ support bàbá ní tí wọ́n bá fẹ́ support àdúrà nìkan máa fi support mi nígbà bá wá di lọ́la mo ti jẹ́jẹ́ pé gbogbo ohun tí mò ń ṣe mo ń ṣe láàbì láì wá rọ̀ṣùlù mo kàn ń ṣe nítorí Ọlọ́run yìí ṣe torí pé kẹ́nìkan
ọ̀rọ̀ Yorùbá tún wá burú, èmi mo bá wọn rò bẹ́ẹ̀ o. Nígbà tí ó bá yìí lọ́la tó jọ tí wọ́n ní bàbá sí bàbá yẹn ń dọ́gbọ́n gbowó bì kan ni. Mo wá jíṣẹ́ fẹ́ ni bàbá ní tẹ́ bá mọ̀ pé ẹ ní interest láti contribute sí Ọ̀yọ́ bóyá ọmọ Ọ̀yọ́ ní torí òkè òkun lẹ́nu yẹn wà, ẹ̀yin náà ń kun project kan kẹ́yìn náà sí kó mọ̀ jẹ́ táwọn gbé lọ yìí, ẹ kàn mọ́ fàdúrà ran àwọn lọ́wọ́ lórí táwọn gbé dání. Wá mẹ́sẹ̀jì ẹ̀ nìyẹn bábábábá ni bàbá sọ. Ẹnìyẹn wá ní okay kí n bá àwọn béèrè nípa Muslim hospital, àwọn gbọ́ pé wọ́n ṣẹ̀ sí mi, so àwọn fẹ́ contribute síbẹ̀ or any project táwọn bá lè contribute sí àwọn mind. Wọ́n á rí pé ẹni mi ní business. Ìgbà tí mi tètè dáhùn wọ́n bá tún mẹ́sẹ̀jì mi pé kí n send account number mi káwọn fi síbẹ̀ mi èmi kọ́ èmi ìgbàlú ẹ̀. Yín bá yín lọ sọ́yọ́ màá lọ wá tó bá yẹ pé project kan wà lẹ̀ tẹ́ ẹ lè ṣe tàbí tó bá ṣe pé Muslim hospital yẹn náà ìyẹn máa contribute. Yín bá yín débẹ̀ báyìí tí wọ́n bá ní account number tó díṣe pẹ̀lú bẹ̀ yẹn màá gbà màá send ẹ̀ sí tẹ́ bá fẹ́ ṣe ẹsẹ̀ síbẹ̀. Tó bá yẹ pé project náà ní bẹ́lẹ̀ ìtagbára yín bá ká bẹ̀. Tí mo kàn fẹ́ sẹ́ni tá fi ń sọ gbogbo eléyìí mo kàn fẹ́ kó jẹ́ ẹ̀kọ́ fẹ́yìí tọ́lọ́run ṣẹ́gi ọ̀la fún láwùjọ. Lọ́yọ̀ọ́ ẹlòmíì nílé mẹ́sàn-án mẹ́wàá, ẹ tara bàbá Ajíṣafẹ́ àwọn ọmọ rẹ̀ tara rẹ̀ kọ́gbọ́n. Ẹ wo mèremère tí wọ́n ṣe sọ́yọ́ tá a fi ń jàǹfààní rẹ̀ lónìí. Ẹ wo Lemastery ó lè jẹ́ hòtẹ́ẹ̀ ó buyì kún Ọ̀yọ́. Ẹ wo Dynasty, ẹ wo Ọ̀yọ́mèsì rédíò, ẹ wo Ace, ọ̀pọ̀lọpọ̀ nǹkan bẹ́ẹ̀ lóríṣiríṣi. Ẹ má bínú ẹjí mi ò bá láǹfààní àti dárúkọ iléeṣẹ́. Gbogbo yín náà lẹ lágbára láti ṣe gbogbo nǹkan yìí. Gbogbo ìwọ tó bá mọ̀ pé ò lágbára gan o lè support. Ṣé bí èèyàn làwọn Ọ̀yọ́lọláwà Ladies Club tí wọ́n sara wọn jọ tí wọ́n contribute. Àwọn náà pè mí pé kí n bá wọn polongo immigration office kó ti wà lọ́yọ̀ọ́ káwọn èèyàn máa lọ sí passport bẹ́ẹ̀. Ìwọ náà lè ṣe better than that. O lè ṣe nǹkan tó dáa jù bẹ́ẹ̀ yẹn lọ. Ọlọ́run inú ń dùn mí tó ṣe mí lólówó. Ọlọ́run mo mọ̀ mọ owó náà wá ṣàánú mi tààrà tí ò ní mẹ́jọ lọ́wọ́ tí ò ní múrè pọ̀ lọ́wọ́. Owó tí wọ́n fún mi tí wọ́n ò ní kọ́ mi bí ìṣe náà. Wàláì mo mọ owó náà ẹ̀yẹ bá àwọn ìyàwó mi. Subhanallah. Anyway, gbogbo ẹ̀yin tọ́rọ̀ Ọ̀yọ́ jẹ lógún gbogbo yín la kí. Alhaji Daud Yogo Ọlọ́run bá mi ṣàdúrà fún yín, Ọlọ́run bá mi gbàdúrà yín, Ọlọ́run bá mi tún ṣàánú yín jù bẹ́ẹ̀ lọ. Ọ̀rọ̀ mi ló pọ̀.